music ṣe mọ̀ pé oníkálùkù ní family ẹ̀ Ọ̀gánná family wà, Alábàmbí family wà, Mátàgbàmọ́lẹ̀ family wà, Kíbílà family wà, Ètú Òsì Ọba Òjẹ́ ó wà, Ológbòjò family ó wà. Ṣẹ́rí tó bá ti wá sí ní ìkankan nínú àwọn family tí mo sọ yìí tó bá ní wọ́n dá dúró kí má parọ́ fún yín tó bá fẹ́ nira fẹ́ nìyẹn díẹ̀ o, because àwọn tí wọ́n ní family tó láwọn tó ń tẹ̀lé wọn yẹn tó bá fẹ́ gbé ẹnìkan jáde ẹ̀kọ́ nínú àwọn family wọn ló máa gbé ìwọ́n tó dẹ̀ ní family tó wò pé àwọn ọ̀gá wa yìí wọ́n ti ṣiṣẹ́ tó pọ̀ ní Fuji látòrí bàbá wa Kollington Àyìnlá kọ́lọ̀ jẹ́ ká rí wọn pé àwọn náà wà láyé ń sìn, King Wasiu Ayinde olórí ọmọọba Gowon wọ́n ti ṣiṣẹ́ tó pọ̀ tó fi dórí àwọn Sashina Akanni Chief Dewale Ayuba gbogbo wọn bẹ́ẹ̀ yẹn lọ ṣá wọ́n ti ṣiṣẹ́ tó pọ̀ ní the music, ṣe understand. So ibi tó yẹ ká rò ní wípé ẹ jẹ́ ká wó ẹlòmíì tó máa mú nǹkan tuntun wá. Ẹ jẹ́ kí n sọ example kan. A lọ sí ọ̀dọ̀ bàbá mi kan, ọ̀rọ̀ tí mo bá lẹ́nu wọn jọ ẹ̀ ó jẹ́ kí n love wọn more. Chief Dewale Ayuba ó ṣe wípé mò ń fi síbi kan nǹkan tí mo rí ni mo sọ. Ànábì ní kúlílẹ̀ hapò walau kana murran. Ẹ jẹ́ ká sọ tọrọ ó lè korò but ó lè bíta ká sọ. Ó dà pé àwọn tàjọ lọ náà nínú wọn wà pẹ̀lú mi bí. Bàbá sọ̀rọ̀ kan nínú ọ́fíìsì wọn jọ yẹn. Wọ́n ló yẹ ká jẹ́ kí Fuji fẹ̀. Wọ́n ní tí Fuji bá fẹ̀ ó máa pay gbogbo àwọn tó ń kọ Fuji. But tí Fuji yẹn bá tiny tó fún kò lè pay. Wípé because nǹkan tó fẹ́ yẹn wọ́n rí style eléyìí wọ́n rí style eléyìí wọ́n rí style eléyìí so àwọn ayé máa like Fuji lọ wọ́n máa like Fuji wọ́n máa like Fuji tá bá jẹ́ kó tiny tó ṣe wípé kò fẹ́ àwọn tó máa fẹ́ràn Fuji gan ò ní pọ̀. Ọ̀rọ̀ yẹn mo di mú kí ló dẹ̀ lè mú kí Fuji fẹ́ òun ni wípé kí á gba àwọn tó ń bọ̀ ká gbà wọ́n láyè kí káwọn náà wọlé.